Africa Content TV. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. موكي بابا وإمام وأكبر بقول إبادة tí wọ́n jẹ́ ìmáàmù fún gbogbo àwa àhímà àti àfà nípínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run kó má ṣe jẹ́ àríyìn pé àmín. mo fi wọ́n kí gbogbo àfà àti ìmáàmù lápapọ̀ ká má bínú nítorí àsìkò. mo kí bàbá wa Professor KK Ọlọ́ṣọ́ bàbá àlekè ọlá tó lò yín sábàbí dáadáa nínú ìṣẹ̀mí wa Ọlọ́run kó má ṣe jẹ́ àríyìn pé àmín. kí gbogbo àwa àfà ká má bínú nítorí àsìkò ni. mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà lórí ìkàlẹ̀ látọ̀rí bàbá wa Deputy Governor of the state bàbá wa Bayo Lawal Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún yín. àmín. mo kí bàbá wa ààrẹ mùsùlùmí Ọlọ́run tí ó ní ká ẹ máa ṣe adarí Islam dáadáa Ọlọ́run ní jẹ́ ṣe tó mo fi kí aṣíwájú àdéní Ọ̀yọ́ state mo kí gbogbo àwọn gbákejì gómìnà tí wọ́n wà níbí pátá mo kí bàbá wa alága ìjókòólẹ̀ yìí ọba Senator Rashidi Adéwọ̀lú Ládọjà former governor of Ọ̀yọ́ state Ọlọ́run kó bá wa dúró tì í bàbá àmín. Ọlọ́run ní jẹ́ máa padà sí inú lẹ́ẹ̀kan ẹ pè mí ní ọ̀rẹ́ yín ṣùgbọ́n ọmọ yín ni mí Ọlọ́run kó má ṣe bá mi dúró tì í. àmín. mo kí bàbá wa Dr. Saka Adégbìtẹ́ ọmọ Balógun ọba Àlekèọlá tí ó ní kẹ́ ẹ máa mọ̀ ọ́ ṣe Ọlọ́run ò ní kọ̀dí àìmọ̀ ṣe sí i. àmín. mo kí bàbá wa Ìbà Olúyọ̀lé bàbá àṣálẹ̀ mùsùlùmí gbogbo ilẹ̀ Ìbàdàn mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ́ẹ̀ mo kí Mọ́gàjí Adánlá Ọlọ́run kó má ṣe bá wa dúró tì í. mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ̀ ń bẹ lórí ìkàlẹ̀ bàbá wa Ìbà Kìṣí tí wọ́n jẹ́ royal father lẹ́nìí mo kí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn tí wọ́n ṣojú wọn ní àdáyanrí orí ọ̀lẹ́ pọ̀ lọ́jà kéèyàn má da tiẹ̀ mọ́ mo kí bàbá wa Òǹpẹ̀tù ti Ìjẹ̀rù Ọlọ́run bá Àlekè ọlá ò ní fi ilẹ̀ lálẹ́ Ìbà Kìṣí ẹkú àlejò mi gbogbo ògbà Ọlọ́run bá wa dúró tì í. àmín. mo kí gbogbo ìyá wa tẹ̀ ń bẹ lórí ìkàlẹ̀ ìyá wa Senator Mansura Somanu gbogbo ògbà lẹ́ ń tọ́jú wa ọba Àlekè ọlá ọba wa tọ́jú ẹ̀yin náà àmín. mo fi wọ́n kí gbogbo ìyá wa tí ẹ̀ ń bẹ ń bẹ. mo kí the #1 citizen in Ọ̀yọ́ state bàbá wa executive governor engineer Ṣèyí Mákindé mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ yín lákọ̀ọ́kọ́ kí n tó sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún torí pé lecture mi náà ò tiẹ̀ pọ̀ torí mo mọ̀ pé kì í fi bẹ́ẹ̀ sáàyè. Allah. mo kí gọ́vnà púpọ̀ mo fẹ́ sọ ìtàn kékeré kan kí gọ́vnà lè mọ̀ dáadáa tí wọ́n tó ṣe fún mi lónìí ní 2016 former governor of Ogun State Senator Ìbíkúnlé Amósùn wọ́n invite ọ̀gá mi láti UI láti wá ṣerú tí mò ń ṣe Professor Abdulhafiz Ọládòsù mo wá lọ pàdé wọn bẹ̀ mo mú wọn lọ hòtẹ́ẹ̀lì àṣẹ gbogbo ẹ̀ lẹ́yìn náà nígbà tí wọ́n ń lọ professor wa sọ wípé irú tí mo wá ṣe ń bì ìwọ náà ṣe ìtọ́jú bẹ́ẹ̀ náà. Allah. ní 2017 former governor Senator Amosun tó invite Chief Imam University of Ibadan láti wá ṣe lecture Professor Abrahamon Olóyèdè mo lọ pàdé àwọn náà ń bẹ̀ wọ́n wá sọ pé ó sì pọ́n mi lé tó báyìí irú àpọ́nlé tó ṣe fún mi lénìí Ọlọ́run ó jẹ́ kí wọ́n ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún ẹ. Allah. mi ìwà mọ̀ pé dèédé irú àpọ́nlé yẹn Ọlọ́run máa lo gọ́vnà láti ṣerú ẹ̀ fún mi. Idha nadhartu hayati min bidayatiha. àṣàdúrà tí wọ́n ṣe ń jọ́ náà máa gbà àṣé ẹnjìnìà Ṣèyí Mákindé lọ́lọ́run máa lò sábàbí láti dúró níwájú gbogbo ìpínlẹ̀ láti máa ṣe irú tí mò ń ṣe yìí Ọlọ́run ò ní yẹ̀yìn sáà láéláé. wala aqulu siwa alhamdulillahi wala aqulu siwa alhamdulillahi. ẹni tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí benefit of being a good neighbor
an Islamic perspective. Alábàgbépọ̀ dáadáa, alájọṣe tó dáa, olùbágbé àdúgbò tó dáa. Bá a bá ń bára wa gbé bẹ́ẹ̀, kí láǹfààní tó wà ń bẹ̀? Ojú wo ni Islam fi wò? Mo pín ìdánilẹ́kọ̀ọ́ yìí sọ́nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́, man huwa al-jar, ta là ń pè ní alábàgbé. Ẹlẹ́ẹ̀kejì, kí ni responsibility wa gẹ́gẹ́ bí àwa tá a jọ ń bára wa gbé? Alájọṣe tó dáa, olùbágbé àdúgbò tó dáa. Bá a bá ń bára wa gbé bẹ́ẹ̀, kí láǹfààní tó wà ń bẹ̀? Ojú wo ni Islam fi wò? Mo pín ìdánilẹ́kọ̀ọ́ yìí sọ́nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́, man huwa al-jar, ta là ń pè ní alábàgbé. Ẹlẹ́ẹ̀kejì, kí ni responsibility wa gẹ́gẹ́ bí àwa tá a jọ ń bára wa gbé? Ẹlẹ́ẹ̀kẹta, bá a bá ń bára wa gbé, kí láǹfààní tó wà ń bẹ̀? Àwọn àfáà wọ́n fún alábàgbé ní ìtumọ̀ tó pọ̀. Ìkan ń bẹ nítorí àsìkò, wọ́n ní al-jar, ẹni tá ń pè ní alábàgbé, man jarul akhar, òun náà lẹni tí ń bẹ lòmíì gbé tí ò dágbé in isolation. Duna nadhar ila dinihi aw irqihi wa ghayru dhalik. Láì wò kílẹ̀ sí ẹni yẹn, ìran wo ló ti wá, ọmọ ìlú wo ni, elédè wo ni, aláṣà wo ni. Ẹni táwọn àfáà pè ní ìbánigbé nìyẹn. Túmọ̀ ẹni pé bá a bá jọ wà ládùúgbò tá à ń bára wa gbé, má rò pé ẹ̀sìn tiẹ̀ nìkan ni ó wà ládùúgbò yẹn. Ẹlẹ́sìn mi lè wà ń bẹ̀, elédè mi lè wà ń bẹ̀, ìran mi lè wà ń bẹ̀. Ẹ̀sìn gbọ́dọ̀ jọ máa gbé pọ̀ lálàáfíà ara. Ó lè bá yé wa dáadáa. Nínú al-Qur'an, Ọlọ́run ní inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila ta'arafu inna akramakum indallahi atqakum. Ọba àlekè ọlá sọ fún wa wípé èmi Ọlọ́run ni mo dá yín lọ́kùnrin, mo sì dá yín lóbìnrin. Kọ́kọ́ mú yẹn dání. Ládùúgbò tó ń gbé àti ibi tó wà, ọkùnrin á wà ń bẹ̀, obìnrin á wà ń bẹ̀. Irú ẹ̀sìn tó wù kó lè máa ṣe, alábàgbé rẹ ni. Ẹlẹ́ẹ̀kejì, wa ja'alnakum shu'uban wa qaba'il. Má rò pé orílẹ̀-èdè rẹ nìkan ni ó wà níbi tó ń gbé. Má rò pé ìran yín nìkan ni ó wà ń bẹ̀. Yíbò lè wà ń bẹ̀, Haúsá lè wà ń bẹ̀. Kódà aráàlú mi lè wà ń bẹ̀. Èèyàn lè wá láti Sierra Leone nísìn tó bá dé yóò di neighbor wa lẹ́ẹ̀kan náà. Báwa náà bá lọ ìlú mi, á di neighbor ẹlòmíì nígbà tá a bá ti débẹ̀. Gbogbo ibi tá a bá wà, ẹ̀wọ̀jọ́ tọ́lọ́ba àlekè ọlá ń sọ̀rọ̀ ṣọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nations, pé gbogbo wa o, gbogbo nations tó wà láyé, we are all neighbors. Ẹ̀wọ̀jọ́ tó ti sọ, àmọ́ pé the world is going to become a global village. Níbi tí wàá wà ní Nàìjíríà, tí wàá dẹ̀ jẹ́ neighbor ẹni tó wà l'Amẹ́ríkà, tí wàhálà ò sì ní sí láàrin yín, tẹ́ ẹ bá lè manage ara yín dáadáa. Tẹ́ ẹ bá manage ara yín dáadáa, tí wàhálà dẹ̀ máa wà láàrin yín lọ títí láíláí. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Nínú tá a tún gbọ́dọ̀ gbọ́yé dáadáa, Ọlọ́run ní huwa alladhi khalaqakum faminkum kafir wa minkum mu'min. Bóyá ẹ fẹ́, bóyá ẹ kọ̀, àwọn tẹ́ ẹ jọ máa gbé láyé, oníṣẹ̀ṣe wà nù wọn. Àwọn tẹ́ ẹ jọ máa gbé láyé, Christian wà nù wọn. Àwọn tí wọn ti ẹ̀ ní lẹ́sìn kankan wà nù wọn, tí wọ́n á jẹ́ alájọgbé yín, ń tẹ́ fẹ́ ṣe sí òsì. Wa minkum mu'min, mùsùlùmí náà sì máa wà láyé. Ọlọ́run sọ pé gbogbo ẹ̀ òun ló ń gbé kalẹ̀ bẹ́ẹ̀. Ọgbọ́n tá a sì fẹ́ dá sí òsì bí ó ti máa lọ láéláé nù. Eléyìí tó lágbára jù ń bẹ. Àyá t'Ọlọ́run sọ bẹ́ẹ̀ pọ̀ nínú Al-Qur'an. Ẹ jẹ́ kí n fi léyìí kún ká lè tètè lọ síbi tá ń lọ. Ọlọ́run ní walau sha'a rabbuk, ìwà ànábì lọ gbọ́ dáadáa. Gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ dáadáa. Tó bá ṣe pé ọba àlekè ọlá fẹ́ ni, la ja'ala an-nasa ummatan wahida. Mi bá ṣe kó ṣe pé ẹ̀sìn kan ni ó wà láyé. Ṣùgbọ́n kò wù mí kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ní wala yazaluna mukhtalifin. Táyé òfin ní jáyé mọ́ ní Christian máa wà, lóníṣẹ̀ṣẹ̀ á máa wà, àwọn animist á wà, mùsùlùmí á wà, gbogbo wa pátá la máa wà láyé. Kò sí kí gbogbo pásítọ̀ tí ń bẹ láyé ṣe wàásù jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ayé ò ní di Christian. Gbogbo àwa lè mọ́mù tá a wà mí kí bàbá ìmọ̀mù Ìbàdàn ṣáájú káwa tó kù tẹ̀lé. Ká máa polongo Islam jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ayé ò lè di mùsùlùmí láíláí. Àwọn oníṣẹ̀ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ayé ò ní di oníṣẹ̀ṣe. Ọlọ́run lémi ni mo design ayé bẹ́ẹ̀. Walau sha'a rabbuk, ká sọ pé wù mí ni la ja'ala an-nasa ummatan wahida. Ṣùgbọ́n kò wù mí Ọlọ́run, bẹ́ẹ̀ tí máa bá lọ́nu. Torí bẹ́ẹ̀ lóò ṣe gbọ́dọ̀ fúnra ẹ ní problem nítorí pé nìkan jẹ́ ẹlẹ́sìn mi, àbójẹ́ ìran mi, àbójẹ́ ẹ̀yà mi. Ọ̀nínú àyà mi nínú Al-Qur'an, Ọlọ́run ní wa min ayati
خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. ọba àlekè ọlá sọ fún wa wípé nínú mẹ́rìírí ọlọ́run tèmi ọlọ́run ṣe òun ni pé mo jẹ́ kí èdè pọ̀ láyé mo sì jẹ́ kí ẹ̀yà pọ̀ láyé èmi ni mo design ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ní agbára lórí ntọ́ba àlekè ọlá design torí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ níbọ̀ ẹ̀dá ọlọ́run ni ó sì gbọ́dọ̀ bá gbé pẹ̀lú dáadáa. àkọ́kọ́ nìyẹn nígbà tá a ti dá wọn níbọ̀ wa mọ̀. ẹlẹ́ẹ̀kejì al-huquq wal-wajibat tujaha al-jar. àwọn tí àwọn tá a jọ ń bá gbé yìí tá a jọ ń bára wa gbé àwọn nǹkan wo la gbọ́dọ̀ ṣe fún wọn àwọn nǹkan wo la sì gbọ́dọ̀ ṣe. alákọ̀ọ́kọ́ at-tanafu a gbọ́dọ̀ ṣe. ẹlẹ́ẹ̀kejì al-baghdha. ẹlẹ́ẹ̀kẹta al-hiqd. ẹlẹ́ẹ̀kẹrin al-hasad. kí la gbọ́dọ̀ ṣe gbogbo tó lè dá wàhálà alẹ́ pátá láàrin àdúgbò tá a jọ ń gbé a gbọ́dọ̀ avoid ẹ̀. a gbọ́dọ̀ kórìíra ẹnìkan kan ní àwọn tá a jọ ń gbé a sì gbọ́dọ̀ ní tí ò da lẹ́mìí sẹ́lòmíì a sì gbọ́dọ̀ ṣe lára ẹnìkan kan gẹ́gẹ́ bí alábàgbé. kí wàá ní tá a gbọ́dọ̀ máa ṣe nǹkan mẹ́ta pàtàkì at-tarahum wa ta'awun wal 'afw. a gbọ́dọ̀ máa ṣàánú ara wa a sì gbọ́dọ̀ máa ṣe dáadáa síra wa a sì gbọ́dọ̀ ní àmójúkò fúnra wa nígbà tí wàhálà bá dé. àwa mùsùlùmí ẹ jẹ́ á mọ̀ dáadáa pé Ọlọ́run má rò pé orílẹ̀-èdè rẹ nìkan ni ó wà níbi tó ń gbé má rò pé ìran yín nìkan ni ó wà ń bẹ̀ yíbo lè wà ń bẹ̀ haúsá lè wà ń bẹ̀ kódà aráàlú mi lè wà ń bẹ̀ èèyàn lè wá láti Sierra Leone nísìn tó bá dé yóò di neighbor wa lẹ́ẹ̀kan náà báwa náà bá lọ ìlú mi á di neighbor ẹlòmíì nígbà tá a bá ti débẹ̀ gbogbo ibi tá a bá wà ẹ̀wọ̀jọ́ tọ́lọ́ba àlekí ọlá ń sọ̀rọ̀ ṣọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nations pé gbogbo wa o gbogbo nations tó wà láyé we are all neighbors. ẹ̀wọ̀jọ́ tó ti sọ àmọ́ pé the world is going to become a global village níbi tí wàá wà ní Nàìjíríà tí wàá dẹ̀ jẹ́ neighbor ẹni tó wà l'Amẹ́ríkà tí wàhálà ò sì ní sí láàrin yín tẹ́ ẹ bá lè manage ara yín dáadáa tẹ́ ẹ bá manage ara yín dáadáa tí wàhálà dẹ̀ máa wà láàrin yín lọ títí láíláí. alákọ̀ọ́kọ́ nìyẹn nínú tá a tún gbọ́dọ̀ gbọ́yé dáadáa Ọlọ́run ní huwa alladhi khalaqakum faminkum kafir wa minkum mu'min. bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀ àwọn tẹ́jọ́ máa gbé láyé oníṣẹ̀ṣẹ̀ wà nù wọn àwọn tẹ́jọ́ máa gbé láyé Christian wà nù wọn àwọn tí wọn ti ẹ̀ ní lẹ́sìn kankan wà nù wọn tí wọ́n á jẹ́ alájọgbé yín ẹni tẹ́ fẹ́ ṣe sí òsì. wa minkum mu'min mùsùlùmí náà sì máa wà láyé Ọlọ́run sọ pé gbogbo ẹ̀ òun ló ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n tá a sì fẹ́ dá sí òsì bí ó ti máa lọ láéláé nù eléyìí tó lágbára jù ń bẹ ayé àtọ́lọ́run sọ bẹ́ẹ̀ pọ̀ nù Al-Qur'an ẹ jẹ́ kí n fi léyìí kún ká lè tètè lọ síbi tá à ń lọ Ọlọ́run ní walau sha'a rabbuk ìwà ànábì lọ gbọ́ dáadáa gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ dáadáa tó bá ṣe pé ọba àlekè ọlá fẹ́ ni la ja'ala an-nasa ummatan wahida mi bá ṣe kó ṣe pé ẹ̀sìn kan ni ó wà láyé ṣùgbọ́n kò wù mí kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ní wala yazaluna mukhtalifin táyé òfin ní jáyé mọ́ ní Christian máa wà lóníṣẹ̀ṣẹ̀ á máa wà àwọn animist á wà mùsùlùmí á wà gbogbo wa pátá la máa wà láyé kò sí kí gbogbo pásítọ̀ tí ń bẹ láyé ṣe wàásù jù bẹ́ẹ̀ lọ gbogbo ayé ò ní di Christian gbogbo àwa lè mọ́mù tá a wà mí kí bàbá ìmọ̀mù Ìbàdàn ṣáájú káwa tó kù tẹ̀lé ká máa polongo Islam jù bẹ́ẹ̀ lọ gbogbo ayé ò lè di mùsùlùmí láíláí àwọn oníṣẹ̀ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo ayé ò ní di oníṣẹ̀ṣe Ọlọ́run lèmi ni mo design ayé bẹ́ẹ̀ walau sha'a rabbuk ká sọ pé wù mí ni la ja'ala an-nasa ummatan wahida ṣùgbọ́n kò wù mí Ọlọ́run bẹ́ẹ̀ tí mo bá lọ́nu torí bẹ́ẹ̀ lóò ṣe gbọ́dọ̀ fúnra ẹ ní problem nítorí pé nìkan jẹ́ ẹlẹ́sìn mi àbójẹ́ ìran mi àbójẹ́ ẹ̀yà mi. ọ̀nìmọ̀ àyà mi nínú Al-Qur'an Ọlọ́run ní wa min ayati khalqus samawati wal ard wa ikhtilafu alsinatikum wa alwanikum inna fi dhalika la ayatin lil alamin. ọba àlekè ọlá sọ fún wa wípé nínú mẹ́rìírí Ọlọ́run tèmi Ọlọ́run ṣe òun ni pé mo jẹ́ kí èdè pọ̀ láyé mo sì jẹ́ kí ẹ̀yà pọ̀ láyé èmi ni mo design ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ní agbára lórí ntọ́ba àlekè ọlá design torí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ níbọ̀ ẹ̀dá Ọlọ́run ni ó sì gbọ́dọ̀ bá gbé pẹ̀lú dáadáa. àkọ́kọ́ nìyẹn nígbà tá a ti dá wọn níbọ̀ wa mọ̀ ẹlẹ́ẹ̀kejì al-huquq wal-wajibat tujaha al-jar. àwọn tí àwọn tá a jọ ń bá gbé yìí tá a jọ ń bára wa gbé àwọn nǹkan wo la gbọ́dọ̀ ṣe fún wọn àwọn nǹkan wo la sì gbọ́dọ̀ ṣe. alákọ̀ọ́kọ́ at-tanafur a gbọ́dọ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì al-baghdha ẹlẹ́ẹ̀kẹta al-hiqd ẹlẹ́ẹ̀kẹrin al-hasad. kí la gbọ́dọ̀ ṣe gbogbo tó lè dá wàhálà alẹ́ pátá láàrin àdúgbò tá a jọ ń gbé a gbọ́dọ̀ avoid ẹ̀ a gbọ́dọ̀ kórìíra ẹnìkan kan ní àwọn tá a jọ ń gbé a sì gbọ́dọ̀ ní tí ò da lẹ́mìí sẹ́lòmíì a sì gbọ́dọ̀ ṣe lára ẹnìkan kan gẹ́gẹ́ bí alábàgbé. kí wá ní tá a gbọ́dọ̀ máa ṣe nǹkan mẹ́ta pàtàkì at-tarahum wa ta'awun wal 'afw. a gbọ́dọ̀ máa ṣàánú ara wa a sì gbọ́dọ̀ máa ṣe dáadáa síra wa
a sì gbọ́dọ̀ ní àmójúkò fúnra wa nígbà tí wàhálà bá dé. àwa mùsùlùmí ẹ jẹ́ á mọ̀ dáadáa pé Ọlọ́run ní wailul lil musallin alladhina hum fi salatihim sahun walladhina hum yura'un wa yamna'una al-ma'un. Ọlọ́run sọ pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ṣe dáadáa sára àdúgbò ẹ̀ tó ń fi ẹ̀tọ́ ará àdúgbò dùn tó bá kírun Ọlọ́run ò ní gbà. Take it or you leave it. Aya Quran ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wa. ṣe rí ẹ jẹ́ n kí àdìsí méjì kí n parí ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ànábì ní wallahi la yu'min. Ànábì ní òun fi Ọlọ́run búra ó kì í ṣe mùsùlùmí òdodo. Wallahi la yu'min ó yìí ṣe mùsùlùmí òdodo. Wallahi la yu'min ó kì í ṣe mùsùlùmí òdodo. Tálẹ́ni náà ẹni tó ṣe pé aljaru lẹ́ni la ya'manu jaruhu bawa'iqahu. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bá yàn gbé tó péré ní mùsùlùmí táwọn ará àdúgbò ẹ tí wọ́n ń rí ìnira látara kó ń bá wọn ṣe gbàgbé ẹ mùsùlùmí kọ́ ni ẹ tó bá dàlí kí á mọ Ọlọ́run ò ní recognize gẹ́gẹ́ bí muslim. tá a bá wá ń bára wa gbé dáadáa àǹfààní wo ló wà ń bẹ. alákọ̀ọ́kọ́ asalama alwahda atarqiya asalama alwahda atarqiya. àkọ́kọ́ àlàáfíà máa wà ládùúgbò tá a bá ti ń bára wa gbé pẹ̀lú dáadáa. ẹlẹ́ẹ̀kejì ìṣọ̀kan wà ń bẹ ibi tí ìṣọ̀kan bá dẹ̀ ti wà ìlọsíwájú máa wà ń bẹ. ẹ jẹ́ n ka àdìsí eléyìí kí n parí ẹ̀. Ànábì ní man amala nasa ẹ jẹ́ àpẹẹlẹ yìí dáadáa. kò sí bá a ṣe níjọba ara wa ṣe ní gbogbo ibi tá a bá ti ń gbé tó o bá ti wá ń bá èèyàn ṣe láyé ń tá a fi máa mọ̀ ẹ́ léèyàn gidi falam yadlimuhum o gbọ́dọ̀ ṣàbòsí sẹ́ni tó ń bá ṣe wa haddathahum tó o bá ń bá èèyàn sọ̀rọ̀ falam yakdhibuhum o gbọ́dọ̀ parọ́ fáwọn ará àdúgbò ẹ̀ idha wa'adahum bó o bá ṣàdéhùn fáwọn èèyàn falam yukhlifuhum o gbọ́dọ̀ yapa àdéhùn tó ṣe ìwọ tó o bá ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fahuwa man kamulat muru'atuhu òun lẹni tí jọmọlúwàbí ẹ pé wa dhaharat adalatuhu òun lẹni tó dúró déédéé wa wajabat quwwatuhu irú ẹni bẹ́ẹ̀ la lè bá gbé àdúgbò. aqulu qawli hadha astaghfirullah.